All we are saying, Yoruba nation. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation, fọ́wọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣé ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ ló forin asọ́dọ̀ ló fo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Lára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyàwó jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká.
rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation. Àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation. Ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation. Àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́. Torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ̀ orógbó. Ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey. Wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́. Wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó. Àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá pòfẹ́sọ̀ wa Akíntóyè o kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá Adéníran owó kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Sáyíndé Ìgbòho owó kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá ń dúpẹ́ òní. Bẹ́ẹ̀nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé. Ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro. Kò wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé. Owó lọ́wọ́ là ń rèké o. Bírọ́bà lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ́. Ìṣẹ́jú kan péré o, òtítọ́ yóò bá. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Ló máa lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò
yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan, yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan, yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Fún ilé ìbí wa, kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ní pé má ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan t'òmìnira ní kẹ̀jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Wọ́n massive global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀tàlí ẹ̀tàlẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Ọmọ sim global concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ ọmọ sim global concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí, ilé ìwé ìgbàlódé, ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà, ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omasim Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀. Bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́. Tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484. Lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484. Omasim Global Concept. Ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Yóò lékè dandan, yóò lékè dandan, òtítọ́ yóò lékè dandan. Irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan òtítọ́ yóò bá, òtítọ́ yóò lékè dandan, yóò lékè dandan, yóò lékè dandan, òtítọ́ yóò lékè dandan. Mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá níbi tí mo fi káàkiri àgbáyé. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà. Mo kí yín lákùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín lóyún, mo kí yín láṣẹ ẹbí, mo kẹ́yìn onílé, mo kẹ́yìn olóyè, mo kí gbogbo yín pátápátá. Mo kí yín o gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá, mo kí yín ẹ kú àdúrótì, ẹ kú àtìlẹ́yìn Ọmọlúkà, ẹ kú àìfọmọlúkà lẹ̀ ní gbogbo ìgbà. Mo sọ pé ẹ ṣeun ṣeun ṣeun, ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin fans mi, gbogbo ẹ̀yin tó jẹ́ pé tí n bá wúkọ́ ẹ wá wò ó. Mo mọ̀ yín o, bíbí tí ẹ wá tẹ mọ̀ yín. Ọlọ́run mọ̀ gbogbo yín, mo appreciate yín, ṣùgbọ́n ẹ mọ̀ wá. Apéré máa pé ìta náà làwa jẹ́ nínú iṣẹ́ pèdèpèdè. Ọlọ́run ló fi kẹ́ wa, ọba Olúwa ló fi rán wa. A dẹ̀ dúpẹ́,
àkábàámọ̀. Gbogbo ẹ̀yin fans mi pápátá gbogbo yín mo kí ẹ káàbọ̀ sórí ètò Prince Adedamola Heritage. Ó ní Ọmọlúkà one, you are welcome. Mo dúpẹ́ lọ́wọ́ mo appreciate. Ọláwálé Ìmọ́lẹ̀ ní mo appreciate yìí mo sọ pé ẹ ṣé o. Adeyemi Kunle, so may your days belong in good health and more well. Thank you, and so shall it be with you and myself in the name of Jesus. Thank you so much. Obade Taiwo, mo kí ẹ o. Mo ní Ọmọlúkà, you are too much, my brother. You are much and much and much more. Thank you, Adeyemi Kunle. God bless you. Prince Adedamola Heritage, Baba, what is the update? Let me gbé sí ẹ létí Prince Adedamola. Ẹ súnmọ́ bí wìtìwìtì. Ẹ máa bọ̀. Mo tún fẹ́ ṣe òfófó kan fún yín lénìí. Ọmọ Yorùbá, tí ìwọ bá wà lára àwọn tó sọ yìí pé wọ́n Nàìjíríà, orí ẹ ti dọ́ta. Wà láì. Orí ẹ ṣe kí ni ó dọ́ta? Súnmọ́ bí mo fẹ́ gbé sí ẹ létí, wọ́n gbé ẹyin olólùfẹ́ mi ní YouTube, ní Facebook, ní TikTok. Ó yá máa pín ṣàrà, Facebook ṣàrà, TikTok ṣàrà, YouTube ṣàrà. Ẹ máa pín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube, gbogbo ẹ̀yin tẹ́ fún wa ní super thanks, ẹ̀yin tẹ́ fún wa ní super chat, tẹ́ ẹ fi ń pọ́n wa lé. Ọlọ́run á pọ́n gbogbo yín lójú òní tì yín. Ìwọ tí Ọlọ́run dẹ̀ tún bọ̀ ń gbéga sí, keep on giving us. Ẹ fi mórí wa wú ni, ẹ fi múnú wa dùn ni. Mo appreciate yín. Ẹ̀yin tèmi ní TikTok bí mo ṣe ń sọ̀rọ̀, Sunday Uzor ti wọ̀ Sunday Uzor ó gbèrè Oyin Muhammadu ó tún gbèdé, Oyin Muhammadu ó tún gbèdé. Charles Owagbemi, my beautiful brother, God bless you. You are too much, my brother. I love you. Sunday Uzor ó gbèdé ògbàs. Ara àwọn tọ́lọ́run tún ṣe pèsè wá fún Ọmọlúkà ni. Bóyá Uzor tí mo gbọ́ yẹn, Ọlọ́run má jẹ́ ọjọ́ ti Igbo. Ìgbà tó bá jẹ́ ti Igbo ìmọ̀ àti ẹ̀ma àjàjọ́ ti bá fún Igbo lẹ́sẹ̀ẹ́. Abínú lọ ní pọ́n. Uzor, then you not go anywhere. Now this land they will go there together. You go there support Ọmọlúkà with whatever you have. Now so it be. Enjoy yourself to the fullest. Sunday Uzor, nothing do you, man. Let's go straight to the point. Mo sọ fún yín ẹjẹ níta yín sí ẹyọ Ọmọlúkà súnmọ́ bí mo fẹ́ sọ gbogbo fún yín. Tọwọ́ Bọ́lá Sunday, God bless you. Màámi abiyamọ abọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Àwọn ìyá Ọmọlúkà tí ò jẹ́ kébi pa Ọmọlúkà tí ò jẹ́ kí ìyá jọ Ọmọlúkà. Màámi Ellen Ọbáfẹ́mi. Àwọn ní ògbónágbòǹgbò igi gangan. Ò lẹ́yìn Yorùbá Nation Radio. Wọ́n pọ̀ o, but mọ́mì mi ló wá wò mí. Bọ́n ṣe ń wá gbogbo ìgbà nìyẹn, mo gbọ́dọ̀ kí wọn special. Màámi, mo gbé fún yín o, ojú òní tì ní màmá. Ẹ mọ̀ dá sí mi lórúkọ Jésù. Bó ṣe rí nìyẹn, ẹ jẹ́ iṣẹ́ òfófó fún yín ẹ̀yin ọmọ Yorùbá, ẹ súnmọ́ bí. Mo ń sọ kíní kan fún yín mo ní. Fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ o. Fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ. Let me tell you, kò sí ẹni tí inú ẹ dùn pẹ̀lú bí nǹkan ṣe lọ. Yàtọ̀ sáwọn elite wa, yàtọ̀ sáwọn olówó wa, yàtọ̀ sáwọn ọ̀tọ̀kùlú wa, àwọn nìkan nínú wọn ń dùn bí nǹkan ṣe lọ. And the reason is very simple. Wọ́n jẹ́ nínú decay Nàìjíríà. Bí Nàìjíríà ṣe wó tán, wọ́n jẹ nínú ẹ̀. Wọ́n rí Nàìjíríà bí ìkòkò ọbẹ̀. Ọ̀pájọbí, God bless you, Abiola, thank you. Ìkòkò ọbẹ̀ làwọn rí Nàìjíríà. And anybody tó bá fẹ́ fọ́ ìkòkò ọbẹ̀ wọn tàbí tó fẹ́ bà ìkòkò ọbẹ̀ jẹ́, they are ready to terminate that person, to delete that person, to do anything. To an extent, a rí àwọn elite ní Nàìjíríà tó jẹ́ pé tó bá rẹ́ni tó fẹ́ dúró síwájú ẹ̀, a ní ẹ̀pá ìyàwó ẹ̀, ẹ̀pá àwọn ọmọ ẹ̀mẹ́rìnrin tó bí, ẹ̀pá gbogbo wọn papọ̀ lọ́jọ́ kan. Nàìjíríà dẹ̀ wá ṣe. Bọ́sẹ̀ jẹ́ kí mi sọ fàtì fún yín. Mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ eléyìí fún yín. Kò sólóṣèlú tó fẹ́ kẹ́ ẹ ṣoríire. Kò sólóṣèlú tó fẹ́ yàn. Kò sólóṣèlú tó fẹ́ kẹ́ ẹ yanjú. All of them, they are evils. They are agents of the keeper of the underworld. Ìkà, àṣebí, èèyàn ibi ní gbogbo wọn.
mind you mo ti yan ọ̀nà ẹ̀ fún yín nígbà kan rí bí a bá rí ẹni tí inú ẹ̀ mọ́ tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù tọ̀rọ̀ mẹ̀kúnnù jẹ́ lógún tó jẹ́ lọ́kàn tá a bá rírú wọn tó wà láyé tí ò sí nínú òṣèlú Nàìjíríà ìgbà tó wà ń ta ẹ rí i pé ó máa láàánú mẹ̀kúnnù ọ̀rọ̀ mẹ̀kúnnù á jọ lójú á máa fi gbogbo ìgbà máa ronú bóun ṣe máa ṣe wọ́n lóore ẹ jẹ́ kó darapọ̀ mọ́ṣèlú Nàìjíríà ọjọ́ tó bá ti darapọ̀ ọjọ́ yẹn ló bẹ̀ sí ní parọ́ ọjọ́ yẹn ló dá pààyàn ọjọ́ yẹn ló dá láìbìkítà nítorí mẹ̀kúnnù. This is what you all knew. Kì í ṣe pé ní sọ ilé ìtorí pé mo fẹ́ sọ̀rọ̀ tí gbogbo yín mọ̀ ní. But ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni ò believe ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni ò dẹ̀ ronú lọ bẹ̀. Ìdálọ́run torí ẹ̀ gbé àwa dìde nìyẹn láti ṣí yín létí kẹ́ ẹ bá lè mọ the right and the wrong. Now ẹ listen sí mi. Mo ń ṣàlàyé fún yín nípa àwọn ọ̀tọ̀kùnú wa àwọn elite wa. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wo gbogbo wọn yẹn? A sì rí kọ̀ọ̀kan nínú wọn tó jẹ́ pé ọ̀rọ̀ wa jọ lógún ṣùgbọ́n nítorí tó ń pọ́n láńbẹ̀ kò lè sọ̀rọ̀ kódà tó bá sọ̀rọ̀ gan kò rẹ́dì láti bàkẹ́ ọ̀ òun ni mo ṣe fẹ́ mú àwọn mẹ́ta kan wá fún yín lèmi àwọn mẹ́ta ẹ máa sọ fídíò àwọn mẹ́tẹ̀ẹ̀ta fún yín ẹ gbọ́ àwọn nǹkan táwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ tí ẹ láwọn mẹ́ta tí mo fẹ́ mú wá fún yín mo mọ̀ mú wọn wá nítorí wọ́n jẹ́ èèyàn ńlá láàrin ìlú mọ̀ọ́ká ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ fi hàn yìí but mo fẹ́ kẹ́ understand ipe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n mọ òótọ́ ṣùgbọ́n ìpinnu yìí wà lọ́wọ́ gbogbo wa láti decide pé ṣé wọ́n mọ òótọ́ yẹn àti ẹ̀rí wo inú fídíò tí mo fẹ́ ṣe òyìn pé wọ́n mọ òótọ́ ṣùgbọ́n kí ló wá dé tí wọn ò gbé ìgbésẹ̀ òtítọ́ tí n bá sọ pé ọ̀rọ̀ mẹ̀kúnnù jẹ mí lógún mo dẹ̀ ń bá di federal government mo bá ń fa wàhálà ọmọ tó yìnbó Solomon God bless you Dúpẹ́ Agbọ́lá ẹ̀ka bọ̀ màá mi ojú òní tì yín o mo bá àwọn ìjọba ń fa wàhálà yìí pé kíní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ kíní yìí kò tọ́ tí n bá rí i pé wọn ò ṣe tó tọ́ tàbí tí wọn ò tẹ̀lé tó yẹ kí n tẹ̀lé èmi gangan máa ń jáde kúrò láàrin wọn kí n bá lè ráyè sọkòlù wọn kí n bá lè ráyè bá wọn jà. You cannot be inside Nigerian government and say you want to fight them. That is what I've been telling my brother. Omoyele Sowore, you cannot tell us you want to fight Nigerian government. While you are fighting for the #1 post, you want to be the president of Nigeria and you say you want to fight the government. Automatically, you are looking for what to eat. You want to have a German change any. Mo lè fi gbèsè ayé mi búra ẹ̀ fún yín. Bí Sowore bá di president in Nigeria, I was ti ju Tinubu lọ. Ma guarantee yín nìyẹn. Kì í ṣe Sowore ló burú, kì í ṣe Sowore lè yàn burúkú. I can tell you that fact. Kì í ṣe Sowore yẹn lè yàn burúkú. Bí kì í ṣe system tó fẹ́ wá bá. Níbi tó bá ti ń tiraka àti ṣiṣẹ́ nínú system yẹn ló máa wọ́ sí nìbọn máa yìn sí padà. Bó ṣe ń gbé gbàbínà máa yìn sí kò bá. Torí pé kí ni ìpìlẹ̀ tó ń gbé kalẹ̀ yẹn orí èké, orí irọ́, orí lies and deceit. Òun náà gbé ìpìlẹ̀ yẹn lé lórí. You cannot get nothing from nothing. What you can get from nothing is nothing. Ìwọ sọ pé orí òtítọ́ o sọ, ó dẹ̀ wà nínú ìjọba, ó jẹ́ bẹ́ẹ̀, ó mú bẹ́ẹ̀. How do you think you can say the truth? O lè sọ, ìwọ̀nba gan ló lè sọ mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, mò ń bọ̀, ẹ jẹ́ n play fídíò kan fún yín kẹ́ sáré gbọ́, ká wá jọ sọ̀rọ̀ lé lórí. Tí n bá sọ̀rọ̀ fún yín, mo mọ tí mò ń sọ. Then, okay, let me go straight to the first one. We need not. Ẹ̀yin tí àwọn òbí TikTok ẹ má bínú ẹ lè má rí wò. We need not run away from the fact that more than ever before in the history of our nation, this is the worst instability we are facing. In fact, this is worse than the Civil War. Mr. President, the solution is very simple. Today, there are a lot of misgiving, a lot of misinterpretations of what is happening. Some people believe, some people in government are supporting this move.
Some people believe some people sponsor those who are destabilizing our nation within the country. The answer is very simple. We cannot pretend that we are capable of confronting the situation in our hands. America, as powerful as they are, when the pandemic came, got to a point that China had to claim, they came to their rescue. We shouldn't pretend that we needed foreign support now. Let nobody deceive us, Mr. President. A lot of billions of naira have been voted for security services. Nothing is coming out. Billions of naira have voted for security and nothing happens. Let us shout and call for foreign support. I am a APC man and I've been supporting my party. But the president should get to know that it has gotten to a point that we who are supporters, who are members of the APC, we can no longer keep quiet. The president must rise to the occasion. You know why I say you not see the truth and you are afraid to say it because you will die? We must open, Mr. President. The nation is on fire. The president must rise to the occasion. It costs us nothing to get foreign support. We must rise to the occasion. We must bring in people to save this country, or else we will be consumed. Every one of us will have a chapter for history. Whenever the history of this period will be written, whatever is our position, we have a chapter. We cannot keep quiet any longer. It has gotten to a point that we cannot sleep with our two eyes closed. We are not free. Our children are not free. The president must rise to the occasion. There is no nation that is so powerful that doesn't need support of other nations. Individuals cannot say you will leave the war without any other person with you. So we must rise. The situation is our security system has collapsed. It has failed. And because it has failed, we need to look for foreign support. It costs Nigeria nothing. Forget the ego, forget the superiority of Nigeria in African nation. Today, we are facing serious problems. If our nation is to survive this period, I'm not in doubt that the security architecture we have today cannot cope with what we are facing. Every part of this country is threatened. From the north to the south, nobody is safe. Nobody can travel 50 kilometers in our nation. And you see, for our last year, we don't play that low. Nobody when you travel from Lagos to Maiduguri. I done it in time past. Today, I cannot travel from here to Kaduna to Niger State where I was born. The president must know that this is a bad time for our nation. We must look for foreign support to save this nation. This is my position, Mr. President. We must rise to it. They are killing people in the east, in the west, in the south, in the north. We should shut down the National Assembly. Let's shut down. If we cannot save this country, we stay in our homes. Our country is bleeding. People are in poverty. There's no food. People are hungry. Insecurity is threatening us. We cannot pretend. It's better we are not here. That's the next thing I hear. People are dying. Every day Nigerians are dying. We must rise to the occasion. And so me, Mr. President. So I submit, Mr. President. So I submit. Oh, sọpẹ́lú dára omi jábọ̀ oṣù kú. Nǹkan tó ti pẹ́ tó ti ṣe lásìkò tó. Nǹkan gún bàbá lára díẹ̀díẹ̀. Ó gbúrò. Oh God. Wàhálà mi èlé ènìyàn kò ní bàjẹ́ fún ẹ wá gbá yìí dọ́jọ́ alẹ́ ni. Koiki Media ẹ̀gbọ́n tèmi mo gbé fún yín ojú òní tì yín. Ó dàgbà ó darúgbó ni. Kò sí tí ọ̀sẹ̀ ọmọ akínní ẹ̀ jáyé orí rẹ lọ. My people, make I tell una fact. Ṣẹ́rí ẹni tá ẹni tó sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gún níbì kan ló ṣe jáde sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe rí yẹn láti Senator Smart Adeyemi. Ó mọ òótọ́. He was with the people. He mingled with people, with the masses, with citizens. He knows what is going on. He knows what they are passing through. Gbogbo nǹkan tí wọ́n ń là kọjá ló mọ̀. Ìyẹn ní ìtara yẹn ló fi sọ̀rọ̀. Tó bá dẹ̀ sọ pé kidnapping, mo bẹ́ẹ̀ lè sọ pé state yẹ náà ti kidnap jù ní Nàìjíríà. Tá a bá ti yọ ọ̀rọ̀ north kúrò, àwọn core north níbi tí Boko Haram ti ń fìtì náà wọn. The next place don't traumatize him in terms of kidnapping is Kogi State. Mo sọ fún yín lọ́jọ́ tá a lọ sí Kogi, tá a lọ ọ̀dọ̀ àwọn kábíyèsí kankan.
ọjọ́ tí mo lọ bẹ̀ 16 palace palaces rather 16 ni mo wọ̀ níbi tó lè dé kábíyèsí kan ní láti wá sọ pé ká wá pàdé òun níbi báyìí a ní láti lọ pàdé kábíyèsí yẹn níbi tá a ti pàdé kábíyèsí wọ́n ṣe jíyàn gbé ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ṣe jí èèyàn gbé ń bẹ̀ let me tell you fact wọ́n ṣe jíyàn gbé àwa débẹ̀ pẹ́kẹ́mú wọ́n ṣe jíyàn gbé wọ́n ṣe kúrò bẹ́ẹ̀ làwa wọ̀ bẹ̀ kàkà kọ́mọ ọlọ́run ó jì sí kòtò mànàmáná ojú ọ̀run á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ òun lọ̀rọ̀ tíá ọlọ́run nínú wa ọ̀rọ̀ kan wa ń mọ tá a bá lọ ló ṣe ń fìṣọ́ ẹ̀ ń sọ wa ló ṣe ń fàbò rẹ̀ bò wá it's not by our mind kò sí tá a jẹ́ àmújọ ní ìyàsí mímọ́ lọ ó gbójúlówó ọmọjọ mímọ́ làwọn ọmọ ṣẹlẹ̀ làwọn pọ́nbélé original ṣẹlẹ̀ boy orí ọ̀fẹ́ ọlọ́run ààbò àti àánú ọlọ́run ló ń dájú lórí ayé tiwa. This very man tó kígbe síta mo fẹ́ béèrè question látọjọ́ tí wọ́n ti kígbe fún National Assembly tí wọn ò sọ̀rọ̀ tí wọn ò gbégbèsè tí wọn ò ṣe kankan ẹjọ́ this same senator ǹjọ́ bínú kúrò láàrin wọn ǹjọ́ ti padà rèsì ẹ̀ ǹjọ́ sọ̀rọ̀ kí ni ìgbésẹ̀ tó gbé lẹ́yìn tó sọ̀rọ̀ yìí tí ò dẹ̀ sí kankan tó ti bẹ̀ jáde kí ni next step tó take kò lè sọ̀rọ̀ ibẹ̀ ló wà tóṣù bá parí ó mọ ń dábọ́ sóun lọ́wọ́ ọmọye millions tóun gbé bọ̀ wálé as a senator of the Federal Republic ọmọ tóun gbé bọ̀ wálé as I'm speaking with you I learned that he was still in the Senate. Wọ́n sì wà nù Senate dọ́là o. Ẹni tó ké pọ́npọ́npọ́n tó ń fẹ́ fún nísìnyí. Ẹ jẹ́ ká tiẹ̀ gbé fún. Mo appreciate ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá tiẹ̀ gbà yí pé ó gbìyànjú, ó tiraka, ó ṣe takuntakun, ó tiẹ̀ sọ̀rọ̀ ní National Assembly. Ẹ rí pé ṣe ni gbogbo wọn, wọ́n ṣe bí eléyìí wọ́n ń wò ó. Wọ́n ò lè sọ̀rọ̀ ìdí ẹ rí pé kò sẹ́ni tó sọ̀rọ̀ ìdí tí wọ́n ṣe lè sọ̀rọ̀ ni wípé àwọn tó yẹ kó sọ̀rọ̀ gbogbo wọn èyí tó pọ̀ jù nínú wọn àwọn nọ́ọ̀tì ni tó bá dẹ̀ sọ̀rọ̀ àgẹ́sì kan tó sọ yẹn máa garanti yín wípé ìkòkò ọbẹ̀ wọn fẹ́ fọ́ nìyẹn fẹ́ fọ́ kòkò ọbẹ̀ wọn. àwọn ọmọ Yorùbá tó tún wà bẹ́ẹ̀ tó yẹ kó tún sọ̀pọ̀tì ọmọkùnrin yẹn kó sọ̀pọ̀tì pé àtọmọ Ìgbò ó lè wọ́n gbédé oníbìnàbìnà ó lè paraku òun ní gbogbo wọn. You know I keep on telling you ẹ lè bribe ọmọ Fúlàní against ọmọ Fúlàní kò ṣeé ṣe láyé àtọ̀run. Mo ń garanti táwa mọ̀ ní I may not be a Fúlàní man but níwọ̀n bá tá a gbọ́ nípa wọn tá a mọ̀ nípa ìtàn wọn ó lè bribe Fúlàní against Fúlàní never it will never happen. But ọmọ Yorùbá bó o bribe ẹ̀ kan tó bá sọ fún pé jọ sábà mi bá yí ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá àbàjẹ́ ibi tó ọmọkùnrin ti ń fẹ̀ fún tó ti ń ké àwọn ọmọ Yorùbá wà ń bẹ̀ o. Sẹ́nétọ̀ méjìdínlógún la ní from Yorùbá land 18 senators we have from Yorùbá alone. Nínú 108 senators 9 rather tá a ní ní Nàìjíríà 18 péré ló wá láti ilẹ̀ Yorùbá. Nínú àwọn 18 yẹn àti rẹ́ni tó ti lo ẹ̀ẹ̀mẹ́ta àti rẹ́ni tó ti lo mẹ́rin nínú wọn ẹni wọn tó jáde sọ̀rọ̀ ni wọn ò ní sọ̀rọ̀. But ẹ wá jẹ́ ká lọ síbi tí mò ń lọ gangan lénìí kí ni ìpínlẹ̀ ìyà tó pa gbogbo eléyìí ṣé ìyà yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ wá ni then kí ni ìjọ wo la tún upon all this ẹ jẹ́ kí n sọ àṣírí fún yín o. Mo fẹ́ kọ́kọ́ fi nǹkan kan hàn yín. Mo ń bọ̀ o. Ẹ lè rí fídíò yẹn wo direct kí n rí gbé fún yín o bọ̀ máa play ẹ̀ fún yín níbí ẹ jẹ́ n connect speaker mọ́. Èmi tí mo ọ̀rọ̀ mi yé mi máa tún palẹ̀ mo lè má good ní analysis yẹn bọ̀ máa tún palẹ̀ fún yín dáadáa kó yé yín èmi àbí kì í sọ ọmọ Lúkà ló sọ̀rọ̀. This constitution can never give us unity.
And unfortunately, Baba, most of us in this National Assembly, we don't have the spine to face what we need to give this republic to have peace and progress. This constitution had 68 items, 68 on the exclusive list. This constitution has only 12 on the concurrent list. I dare to tell this nation today that this is the problem. This constitution can never give us progress. This constitution can never give us peace. This constitution can never give us unity. So, at least here, most of us in this National Assembly, we don't have the spine to face what we need to give this republic to have peace and progress. What do I mean? This constitution has 68 items, 68 on the exclusive list. This constitution has only 12 on the concurrent list. And those 12 are. Ẹ má worry. Ìkan wà tí mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn pọ̀. Senator tó sọ̀rọ̀ yìí is from Ekiti State. Senator tó sọ̀rọ̀ yìí máa gẹ̀ torúkọ ẹ̀ sí. Ẹgbẹ́ àlàyé tó ń ṣe is a senator. Ọ̀rọ̀ mẹ̀kúnnù jẹ́ lọ́kàn lóòótọ́ olóṣèlú ni. Ó sì ní abala kékeré sẹ́gbẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ fi wò pé kí ni kán ṣe. Àti wípé gbogbo ìgbésẹ̀ tó ń gbé nínú National Assembly kò pé wọn. You can't just go to the National Assembly kó ló wá láti ilẹ̀ Yorùbá ọ̀kan kó ló fẹ́ jẹga ó lè jẹ́. That National Assembly, the Northerners dominate it. Àwọn ló pàṣẹ. Senator Adeyemi, God bless you from Osun State. Good. Not Ekiti, he's from Osun. Senator Adeyemi, God bless you, sir. That very senator. Gbogbo àwọn senator ilẹ̀ Yorùbá tó wà l'Abuja, wọn ò lẹ́nu ọ̀rọ̀. They don't have ẹnu ọ̀rọ̀. Àwọn Fúlàní ló dominate the National Assembly. Àwọn ló pàṣẹ ibẹ̀. Like wọn, gbogbo workers, 90% of their workers is from the north. And lọ find out. Kẹ́ sọ pé Ọmọlúkà ò ní rọ nìyẹn. Go and find out. Ó jáde. Ó gbé ìwé yẹn pẹ̀lú kọ́ra ó ní this is our problem. Kí ló pè ní problem? Constitution. Only this constitution can never give us peace. Point kìíní. This constitution can never give us progress. Point kejì. Only this constitution can never give us unity. Point kẹta. The constitution can you know and to the point of pains nínú heart mi. Àwọn ọmọ Yorùbá, they were being voted for and they went to that Abuja. They cannot say anything against that constitution. This is the root of our problem. Moreover, kì í ṣe constitution yẹn gẹ́gẹ́ for the problem wa ti bẹ̀rẹ̀. We have been in that problem since 1914. Lọ́jọ́ tó fi super glue tipátipá tó fi lẹ̀ wá pọ̀. To my surprise, I saw a Yoruba leader, a Yoruba person that is saying, gbogbo Ọlọ́run ló so wá papọ̀. Àyà, ó mà ṣe o. Ó mà ṣe o. Gbogbo Ọlọ́run ló so wá papọ̀. A Yoruba leader, a leader in Yoruba land, a well-known person in Yoruba land, and a strong academician in this Yoruba land. Ó sọ jáde pé owó Ọlọ́run ló so wá papọ̀. Ṣé Ọlọ́run ló so wá papọ̀? Sọ fún mi pé Ọlọ́run ti ń jẹ́ Lord Lugadi. Chineke ama piano.
kékeré á máa bẹ̀. Ẹ sọ fún mi gbọ́dọ̀ Ọlọ́run jẹ́ lọ́dún jáde. Ẹ gbọ́ ọ níbi tí mò ń lọ ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ rí òun sọ̀rọ̀ ó pariwo ojú rí ayé gbọ́. But the question is this: after tó sọ̀rọ̀ yẹn tó dẹ̀ discover pé nobody is ready to do anything about it, kí ni action to take láti lè fulfill ọ̀rọ̀ tó sọ jáde? Tí n bá fẹ́ bá ẹjà tí a bá jọ wà nílé tí bá rí pé ìjà tí mo fẹ́ jà nínú ilé kò lè yọ ní sí rere tàbí kò lè ṣe, màá dọ́gbọ́n jáde síta, máa bọ̀ ní gbangba òde kájọjà, kí lè ráyè lẹ́ lóko ni, kí lè ráyè wọ igi mọ́ra tí màá wó mọ́ ẹ, kí lè ráyè mọ nǹkan tí màá fi gún ẹ túkútúkú, bó jẹ́ yín ni mo dẹ̀ fẹ́ fi gé ẹjẹ́, kí lè ráyè dé, màá wọ́gbọ́n màá bọ́ síta. Why? This very senator never find out possibility wà kó sì wà ní senate yẹn, ó gba millions yẹn jáde every month. Nígbà tó ti sọ ilé tó fẹ́ sọ tí ò sẹ́ni tó dáhùn, if you can't beat them, you join them. That is what they are doing. Ìyá dẹ̀ ń jẹ ẹ̀yin. They are kidnapping you on daily basis, killing you, maiming you, raping your mother, your sisters, your children, your daughters. Wọ́n rape wọn, wọ́n fi tipátipá báyé wọn jẹ́. Wọ́n pa àwọn ẹ̀gbọ́n, wọ́n pa àwọn àbúrò àwọn ọmọ yín, wọ́n pa wọ́n lójú ayé yín. Ẹ̀yin wà ńbẹ̀ ẹ̀ ń gbowó from Abuja to Lebanon to Jamaica to USA to Canada to United Kingdom to London to Germany to France to Paris to Madrid. Ẹ jẹ́ fàájì, ẹ ń gbádùn ayé yín, ẹ ń ra lé káàkiri, ra lé sí America, enjoy yourself. Àwọn tẹ́ ẹ represent, àwọn lè bí bẹ́ẹ̀ papú yìí o. Àwọn tó tún tiraka pé kébi sáà máa pa àwọn fún káwọn rí nǹkan jẹ, àwọn ni wọ́n ń kidnap yìí o. Àwọn tó tún sá lọ sóko pé kíyà máa pa wọ́n, àwọn ni Fúlàní tún jẹ gbogbo èrè oko wọn yìí o. Ẹ̀dẹ̀ kọ etí ikú pé ṣèbá kúkú ti sọ̀rọ̀ wọn ò dáhùn, ká máa jẹ́ tiwa náà lọ. Mi ò lè wá kú kí n joyè lé bàbá ẹ̀. Mo wá kígbe. Remember my people, tẹ́ ń wò mí, I said this many times ago, ẹ bá mi pé program yìí ojú òní tì yín o. Mo sọ̀rọ̀ yìí some times ago. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọ́n mọ òtítọ́. Ṣùgbọ́n ìbéèrè tá à ń béèrè ni pé kí ló dé tí wọn ò sọ òtítọ́ yẹn jáde? Kí ló dé tí wọn ò gbé ìgbésẹ̀? Everybody is scared. Ẹ̀rù ń ba onílé, ẹ̀rù ń ba àlejò, ẹ̀rù ń ba ọmọdé, ẹ̀rù ń ba àgbà. Most of all those our leaders tẹ́ rí àwọn fúnra wọn mọ̀ yín pé kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà. They were never in any aspect have any interest in Nigeria. The interest they have is the sugar and the chocolate that is inside Nigeria, the wara and the milk. Don't ilẹ̀ tó sọ fún wàrà tó yín, the milky and every nǹkan adùn tó wà ní Nàìjíríà, òun náà ní interest nínú ẹ̀. Àwọn fúnra wọn pẹ̀lú ọgbọ́n àtọpọlọ pípé tọ́lọ́run fún wọn, wọ́n mọ̀ pé kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà. Ẹ padà wo fídíò eléyìí kí n tó fọ́ọ̀dà. Bàbá tí mo fẹ́ fi fídíò ẹ̀hàn yìí, mo ti pariwo. But finally, he came out and speak. Ẹ wo. We have problems in the land. And the problems, I want to say this, we have problems in the land. And the problems, I want to say this, I might be off the cuff, is because of our constitution. How so? Nigeria is not operating any constitution known to honesty, entrenched in group faith, brought about by unanimity of the people, acceptable to federalism, and again, that is also, we also have that problem in the judiciary. Because of the Nigerian situation, we have a unitary system. That's what we run. Hydra-headed. Don't let us pretend. And I've said it over and over. And I'll continue to say it. And that's unitarism has also crept into the judiciary. Today, the entire Nigerian judiciary is unitarized. The Supreme Court is federal. Federal Court of Appeal, the Court of Appeal is federal. Federal High Court is federal. FCT is federal. National Industrial Court is federal. Customary Court of Appeal of the Federal High Court is federal. Sharia Court of Appeal of the Federal High Court is federal. All jurisdictions. That the Coyote Assurance of this world, that the Oputas of this world, that the Bailiffs of this world, when they wind their respective high courts exercised, making the law to be profound, succulent, rich, exciting,
They are now vested in the. We're talking of how to reform the system. There is no justification in a state, in a nation like Nigeria, purporting to practice federalism, where even the Supreme Court should be overburdened with unnecessary jurisdiction in respect of land matters from Yoruba land, respect of divorce, respect of family matters, chieftaincy matters. How do they know? I don't want us to be deceiving ourselves. Assuming I'm even appointed to the Supreme Court today, I'm above the age, but assuming, and I'm sitting there, and you bring a matter on appeal in respect of Kanuri native law and custom, or Igbo native law and custom, or Igbo land tenure system, and I sit there and I'm writing judgment. I'm a Yoruba man. What do I know about that? Those kind of cases to stop at the state, either Court of Appeal or Supreme Court. Go to the United States of America. Each state has its own Supreme Court. We are running into trouble. We are inching there, and time is not in our favor. And I'm not tickled by what the National Assembly is doing. They are not being fair to themselves. They are not being fair to us. They claim to be amending the Constitution. What are they amending? And I want to repeat it. Do you amend something that is not amendable? When you want to amend the Constitution, by the way, Lati, where do you start? You start from the preamble. The people. Oh yes, they have to amend it. Why are they running away from it? If they cannot amend the preamble, if the preamble is not amendable, then it means the Constitution is not amendable. Come on, they have to start from it. Do you start reading your letter from the back page? Do you? No, they have to start from the preamble. That means the preamble is fake. We the people, who are the we? When did we meet? And why can't we do it? I've studied the constitutions of the world, and I say this also with every sense of humility. There is no constitution that is near as fake, near as deceitful, near as make-believe in nature and in content as the Constitution, as what we call the Constitution of the Federal Republic of Nigeria 1999 as amended. Funke! Adeyemi, Temi, Baayi. What do we have this? What are they amending? I challenge them, and I challenge the National Assembly, and they must answer this question. When you are amending, you first of all start from the preamble. Because if the people didn't meet, and they put it there, by the respected, or by the Abdul Salam military government, they say, we the people. You must first amend it. If they're going to amend it, what should it say? I wouldn't know. Thank you so much. Ọ̀rọ̀ bàbá Wole Olanipekun ló sọ̀rọ̀ yẹn. Bàbá yẹn ò sọmọdé. Àgbà nínú àwọn amòfin ni. Bàbá ń ka lọ́yà ní ilẹ̀. I'm not talking of Nigeria. I am talking of Africa. Bàbá ń ka lọ́yà. Èmi o, èjì o, ẹ̀ta o. Nínú àwọn lọ́yà mẹ́wàá tó sound jù, tó good jù, tó wà pa jù. Wole Olanipekun wà lára wọn. Ẹ̀gbọ́n tó sọ kí ló fi yàtọ̀ sáriwo táwa ń pa látọ̀dún. But question ṣé mo bá wọn mọ̀ òfin àwa ò mọ̀fin òfin àwọn mọ̀ ń tiwọn àwa ò mọ̀ nǹkan kan kò sí táwa mọ̀. Listen my people, ẹ̀gbọ́n nǹkan tí bàbá yẹn sọ ó ní kò sí ó ní gbogbo constitution country tó wà lágbàáyé lòun ti kóòtù bàtà lòun ti kà èyí jẹ́ òyìnbó tó sọ yẹn ò bá yé. Only I have gone through the constitution of many countries of the world, in the whole world. Only kò sí constitution kankan tó wà fake, tó wà fraud, tó wà deceitful. Ó sà pé lóríṣiríṣi orúkọ. Ó ní kò sí kankan náà tó ti Nàìjíríà láyé. The country we are living, Wole Olanipekun ò kì í ṣe baby lawyer. Bàbá lawyer lòun. He's a lawyer of lawyers. I am not here to hype him. Mi ò wá láti hype ẹ̀. Mo wá sọ fáàtì fún yín majority ilẹ̀ mọ̀. Ó wá sọ ní you said like federal government, the constitution of the federal government of Nigeria 1999 as amended. What are you amending? Ṣé bẹ́ẹ̀ mi ti ṣàlàyé ẹ̀ fún yín? Only Baba Wole Olanipekun sọ yìí. What are they amending? Wọ́n ní nǹkan ò dáa
ẹni kan jẹ́ kán fi nǹkan lẹ̀ ká manage ẹ̀ kí ló máa gbẹ̀yìn at last kò dáa náà ni kò ní dáa ayẹ awó abàjẹ́. mo dẹ̀ fẹ́ guarantee yín wo ṣe máa pariwo pé that constitution is fraud. even àwọn tí òun ṣe Nigerian citizens àwọn òyìnbó àwọn foreigners tó mọ̀ nípa dápẹ́ ní human rights wọ́n mọ̀ nípa the history of Nigeria wọ́n ti study there is a man from United States of America tó jẹ́ lawyer ó study that constitution ó mọ̀ history Nigeria everything ó sọ jáde clearly I'm going to look for that man máa wá orúkọ ẹ̀ jáde that Nigerian constitution is first degree fraud as in first grade fraud ní Nigerian constitution. ẹ gbọ́ ẹ bá mi pín program ẹ jẹ́ kó rí o. now bàbá yìí jáde ó sọ sọ̀rọ̀ he is now challenging the National Assembly. This is not the first time tá máa challenge àwọn National Assembly. mo mú another special program bọ̀ lórí àwọn National Assembly members because they contributed a lot nínú bó ṣe ń traumatize wa lẹ́ni because majority àwọn tó báyé Nàìjíríà àwọn ganjẹ́ tó wọ inú National Assembly náà wà. èdè tó wá fẹ́ ṣe gómìnà National Assembly láti jáde láti wá contest fún gómìnà. tó bá ti ń parí gómìnà ẹ̀ á kúrò nídìí gómìnà á bọ́ sí Senate á bọ́ sí National Assembly yẹn padà. ìmí àkúrò National Assembly á lọ ṣe mínísítà. tó bá kúrò ní mínísítà àwa contest fún gómìnà tó bá fail tó fìdí rẹmi tí ò ní gómìnà ṣe wọ́n fún lápọ̀nmẹ́ǹt á tó padà di mínísítà. the same thing. ṣé a ní National Assembly Nàìjíríà yẹn there is cause on them without even saying it out ọkàn mi ọkàn gbogbo wa ó máa gégùn fún wọn ni gbogbo wọn pátá ọkàn gbogbo wa yìí without even opening your mouth your spirit your mind will keep on cursing them wọn ò ní nísìmí because why must you call yourself a legislator when you don't know what you are legislating when you don't know what is right when you don't know your schedule of duty when you don't know what is your right what to do. Two purpose ní iṣẹ́ àwọn legislators. Number one, to make constitution. Number two, to caution the president whenever the president bá fẹ́ go astray tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé tó fẹ́ ṣìrìn ẹ̀tọ́ wọn ni láti caution ẹ̀ tí president yẹn bá parí ká tó yarí délẹ̀ they have the constitutional power to sanction him or to impeach him to remove him. wọ́n ní agbára yẹn láti ṣe. ṣé níbi tí president ti ń bu owó fún wọn 500 billion ẹ lọ pín ṣé òun ni wọ́n ti lẹ́nu láti sọ̀rọ̀ pé Mr. President ayọ̀ ẹ́ they will never do that torí pé kí ni wọn ò mọ ọwọ́ ọ̀tún wọn yàtọ̀ sí. that is why tẹ́sẹ̀ rí tí smart Adeyemi àti Senator Adeyeye tó sọ̀rọ̀ that is why tẹ́sẹ̀ rí wọn pé wọ́n wà ní Senate yẹn ọ̀pọ̀ gbogbo tí wọ́n sọ pé òótọ́ ni ṣùgbọ́n wọ́n ti rí pé kò sí nǹkan tá a lè ṣe àti sọ̀rọ̀ àwọn tí agbára wà lọ́wọ́ ẹ̀ ò dá sí they can't say anything àwọn náà jókòó síbẹ̀ wọ́n ń gba bílíọ̀nù sí tí wọ́n jáde. Do you know the worth of each vehicle tó fẹ́ rà fún ìkankan nínú wọn? wà wá sọ pé torí pé o sọ̀rọ̀ fún mẹ̀kúnnù ò gbà wà wá sá kúrò níbẹ̀ because of pé mẹ̀kúnnù wọ́n sọ̀rọ̀ fún àwọn o sọ̀rọ̀ o bẹ̀bẹ̀ fún mẹ̀kúnnù ní house ò tẹ̀lé ọ̀rọ̀ ẹ wà wá ní mo fẹ́ fi gbogbo dẹ́n ṣe sílẹ̀. It takes courage lèèyàn fi lè ṣerú ẹ̀ pé owó tẹ̀ ń gbé bọ̀ wá fún mi ẹ̀ má gbé wá sọ́dọ̀ mi mọ́tò tẹ́lẹ̀ rẹ fún mi ẹ̀ má gbé wá. A car that worth more than 200 million each for each senator. Omoye tí wọ́n gbà extra code ní ẹ pé omoye dọ́là tó jẹ́. Omoye tí wọ́n gbà as allowances in a month. Do you know oye tí wọ́n gbà as salary in a month? And I want to tell you furthermore that do you know the number of bribes they are taking on monthly basis, on daily basis, not just monthly. Omoye bribe tí wọ́n gbà. Ẹni tó yẹ kán gba license lọ́wọ́ ẹ̀ tí ò ṣe tó tọ́ tó gba tẹ̀yìn wá tó gbówó fún wọn tí wọ́n dẹ̀ cover ẹ̀ ló bá tán. Do you know? But I want to tell you with boldness that the
most worst among all the legislators, all the National Assembly members. The worst yes or òyìnbó mi wà tí mo lè lò fún ẹgbẹ́ bá mi kọ́ jáde tó òyìnbó mi bá wà tí mo lè lò. Àwọn tó worst jù làwọn tó jáde láti ilẹ̀ Yorùbá. Ẹ wojú mi ò rán Uche níṣẹ́. Gbogbo nǹkan lẹ́ni jù mí o, ẹ lówó ẹ ní gbogbo ẹ ṣùgbọ́n ẹ ní kíní kan tó mi, mo ní Ọlọ́run ẹ ní. Bẹ́ẹ̀ bá lọ́lọ́run ẹ ní la ojú yín, ẹ ní wòran kí ìyá dẹ̀ máa jẹ mẹ̀kúnnù lórílẹ̀-èdè tó sàn fún wàrà tó yín. Kí wọ́n dẹ̀ máa pa àwọn iye kan yín kó máa báyé gbogbo wọn jẹ́, kó máa fipá bá wọn sùn, kó máa lé wọn kúrò lórí ilẹ̀ wọn. Kí gbogbo yín dẹ̀ wà National Assembly kẹ́ máa gbádùn ayé yín, kẹ́ máa travel, gbéyàwó yín gbọ́gbọ́n, ṣeré lọ Dubai, ṣeré lọ Madrid, ṣeré lọ Singapore, ṣeré lọ Zanzibar, ṣeré lọ Miami, ṣeré lọ sí Florida. Ẹ̀yin ìbínú Ọlọ́run arọ́ dẹ̀dẹ̀ lórí yín ní ẹ̀gbọ́n kí ní kankan ẹ̀ tí ẹ̀ ríran wò. Àwọn tó worst jù nínú wọn làwọn sẹ́nétọ̀ tó wá láti ilẹ̀ Yorùbá àti House of Rep tó wá láti ilẹ̀ Yorùbá. Mi ò rò lè tó wọn rí láyé. Èsì ìjọba ẹgbẹ́ wọn ní láyé. Àwọn ònà báyìí ilẹ̀ dìyẹ ń wo àgbàdo olúgbò. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo ní Ọlọ́run jù yín lọ, owó lẹ ní jù mí, ipò lẹ ní, gbogbo nǹkan lẹ ní. Yes, of course, you have it. But I have God, and God is the supreme being. Ó jẹ́ ọba lórí ohun gbogbo, ó bá lórí yín, ó bá lórí owó yín, ó bá lórí gbogbo agbára tẹ́ ní, ó bá lórí ohunkóhun tí ìbáwò kẹ́ ní. My God. My question is this, ẹ̀yin èèyàn mi. Bàbá tó sọ̀rọ̀ yìí, bàbá Wole Olanipekun, mo appreciate yín bàbá mi. But gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, you said it that you challenging the National Assembly. That what are they amending? Wọ́n sọ̀rọ̀ kan ní we people. Ó béèrè lọ́wọ́ wọn dáàdì ní ẹ sọ pé who are the we? Who wrote the constitution? Who are the people that sat down when the constitution was written? You now said this constitution was solely written by the former president of Nigeria, former head of state, which is Abubakar Abdusalam Abubakar, the last military head of state of Nigeria. You said it in your comment, and I quote. Daddy mi, tó bá wá rí bẹ́ẹ̀, ẹ̀yin fúnra ara yín mọ̀ pé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa pariwo ọ̀rọ̀ constitution yìí. Àwọn kan ti ń pariwo ti pẹ́ pé this constitution is evil. Daddy mi, àwọn kan sọ pé ẹ jẹ́ ká padà sí 1963 constitution that introduced regional government. Àwọn kan sọ pé ẹ jẹ́ ká pín Nàìjíríà pátápátá. But Daddy mi ẹ sọ kankan nínú ẹ̀ báyìí. Ẹ kàn comment me that the constitution is not okay. Who were the people that sat down when this constitution was written? Daddy mi, tẹ́ ẹ bá fẹ́ jà fún mẹ̀kúnnù sà, ẹ jà á. Kọ́lọ́n kó lọ́ra ẹ̀mí yín fún wa, ikú ò ní yín pa. Ẹ láwọn àwọ̀nyí lẹ́yìn. Kò ságbára tá a ní, but when you have the masses, I remember when I think where Arise TV ló interview Tinubu, the current president of Nigeria, but why don't we take his steps to take lórí Ambode? He then answered the Arise TV. Also, we pay what is leader? Only òun jẹ́ leader. Ó láwọn tó jẹ́ leader, tó jẹ́ kó òun jẹ́ leader làwọn tó òun wò lẹ́yìn. The party members, the leaders, all stakeholders of the party. Ó láwọn gangan ni wọ́n dúró tó fi ń pe òun ní leader. Wọ́n ní tó bá wà yìí tó òun ò rí wọn mọ́, ó ní kí lóun jẹ́ leader fún, ó lóun ò ṣe leader mọ́. That is the fact and truth, my daddy, Wole Olanipekun son. When you look back, tó ń wo àwa ọmọ ẹ yìí lẹ́yìn ẹ, bàbá mi, ẹ ní láti bẹ̀rù, ẹ jà fún mẹ̀kúnnù kẹ́ tó lọ. Mo rí bá gbé ìgbésẹ̀ ọ̀rọ̀ kẹ́ ẹ sọ, ó tọ̀sí mi ni mo ṣe wá sọ tí mo sọ lẹ́yìn. But ẹ tí ì gbé ọ̀rọ̀ yìí débi tẹ́ máa ti tó yẹ kẹ́ ẹ gbèdé. But I want to believe wípé ẹ̀rọ ra mọ́ ẹ̀yẹ ẹ bọ̀ lápò mi. Meanwhile, Daddy mi, you knew for sure that Nigerian government will never do anything. Ẹ kàn sọ̀rọ̀ yín sórí afẹ́fẹ́ ni. They are not ready to do anything. The people that dominate the National Assembly, they are ready to do anything that it takes to make sure that constitution was not tampered. When we tamper pẹ̀lú ẹ̀, wọ́n ò fọwọ́ kan, wọn ò yí, wọn ò ṣe anything. Those people
that dominate the National Assembly, whom you know, my daddy. Tell you, I'm not below you, but me go. Daddy. They are ready to do anything. To favor the South. They are ready to spend billions to bribe the Yoruba senators, to bribe the Yoruba House of Reps members. Láti rí pé wọn wà mẹ́bí ẹ̀. Àwọn olórí burúkú ọlọ́run wèrè ọlọ́run burújà. Àwọn náà wá gba billions wá lọ máa ná against the will of Yoruba people. Wọ́n jẹ ìyá ẹ̀. Ẹ ní mo jẹ. Ẹ wojú ọmọ Lúkà èmi náà jáde lèmi mò ń rìn. Ẹ wá mú mi ẹ fi mí dára tó wù yìí tí ẹ wọlé ẹnu ẹ gbọ́rọ̀. Dáṣẹ̀ rí àfọmọ Lúkà máa garanti yín mẹ́wàá ọmọ Lúkà tó dìde lọ́jọ́ kan tuntun. Ní nísìmí gbogbo ìgbẹ́ bá ṣe ń lọ tẹ́ ń dé ní nísìmí ọkàn yóò ní balẹ̀ àṣẹ́gun o àyàfi tẹ́ bá ṣe tó tọ́ àyàfi tẹ́ bá gbé ìgbésẹ̀ tó tọ́. Finally my daddy Wole Olanipekun ẹgùn lẹ́mìí bàbá mi I love you ṣùgbọ́n daddy mi ẹ ti ń gbé ìgbésẹ̀. Ẹ̀yin olóyìnbó lẹ sọ pé a journey of 1,000 miles will start with this step. Daddy mi ẹ ti gbé ìgbésẹ̀ kan sí o, ó dá mi lójú pé ẹ ti bẹ̀rẹ̀. But mọ òtítọ́, sọ òtítọ́, kó òtítọ́ sọ ẹ́ lómìnira. It's not easy àmọ́ with your reputation, with your status in this country. Àmọ́ ìpè kò rọrùn fún yín. But ibi tó bá lé là ń bọ́ ọmọkùnrin. Iye Èkìtì ní wí ẹ̀rẹ̀kànnà ikú o. Ẹ̀rẹ̀kànnà ikú o àbámi. Ìjèrè fight for the citizens. Fight for the masses. Do whatever you can. Gather your colleagues, lawyers that have the same vision as you, and protest against that constitution. We don't need any amendment. Let there be constitutional conference. Koko new constitution for Nigeria. Or kọjá ká pé ká máa lọ. Kọjá ká pé tí ẹ ká máa bá ti wá lọ. Ẹyẹ èèyàn mi. Ká pé ká máa lọ. Àti pé ká tún constitutional conference. Come to constitution yẹn kọ is equally the same. Kò sí yàtọ̀ mẹ́. Ẹ má rò pé ọmọ Lúkà ti sọ pé ká má pín mọ́. Rárá mi ò sọ bẹ́ẹ̀. Pípín o àti pé ká tún constitution tuntun kọ ìkànnì kò yàtọ̀. We claim we are practicing democracy we copy that democracy from United States of America. Kò sí state kankan ní Nàìjíríà tó ní Supreme Court. Bàbá yẹn sọ lẹ́ẹ̀kan. Kò sí state tó wà l'Amẹ́ríkà tí ò ní Supreme Court tiẹ̀. Kò sí state tó wà l'Amẹ́ríkà tí ò ní police tiẹ̀. Kò sí state tó wà l'Amẹ́ríkà tó wọ́n ti federal government ń wá sí state yẹn tó wá fún ọrọ̀ ajé ẹ̀ lọ sí Washington. It's not possible. Ṣé bẹ́ẹ̀ yẹn èèyàn mi wà l'Amẹ́ríkà ṣe bẹ́ẹ̀ understand? America practice democracy through federalism. Owó tó bá pa ní Texas, anything tó bá generate ní Texas belong to Texas. Anything tí wọ́n bá generate ní California belongs to California. Gbogbo owó tó bá generate ní Florida belongs to Florida. Gbogbo owó tó bá generate ní New York ló ní. All they have to do is to send the agreed percentage tó yẹ kó lọ sí federal coffers kó send díẹ̀ lọ́bẹ̀. The only thing tí government wọn lágbára lé lórí only the military. I want to believe pé military ẹnìkan ni wọn ò fún state láàyè láti ní, but police o, immigration o, ìgbà ni o, àwọn ni gbogbo state ló ní independent náà ní àyè láti fi nǹkan tí wọ́n bá ní láti fi dá àrà tó wù wọ́n. That is true federalism. Tó bá fi àyè ewé ẹ̀gbà wá ní ilẹ̀ Yorùbá, then we are free to go. Ṣèbí Nàìjíríà wù wọ́n jẹ́ nìkan máa jẹ káwa máa develop ara wa lọ. Títí tàbí máa yọ ọ̀tọ̀ pátápátá. A nílì láti túnra wa jẹ. Bàbá mi, ẹ kùn lẹ́mìí. Ẹ pe àwọn lọ́ọ̀yà tó bá ní the same reasoning bíi ti yín. Àwọn tó believe if that constitution is evil. Ẹ protest
against it. Go to the National Assembly. You are not too old to do it for the masses, for the benefit of the masses. Ẹ̀yin tẹ́ mọ fídíò gé ẹgé bí kékeré bá mi send yẹ sí bàbá Wole Olanipekun. Bàbá Wole Olanipekun do this for the masses. Ẹ ṣe lè fún àwa mẹ̀kúnnù. Ẹ pé àwọn lọ́yà bíi ti yín mọ́ra. Go to the National Assembly. Ẹ jókòó síbẹ̀. Tell them if you don't do this, you are not leaving this place. This constitution, something must be done. It's either you call for new constitutional conference to favor everybody in this country, to create justice for everybody in this country called Nigeria. Do it for the masses, Daddy me. Wole Olanipekun. Ẹ ṣe fún wa. Tẹ́lá ní ọ̀gá ẹ̀ lè ṣe, then fún wa ní backup. We can't put on Nigeria just like that. Let them call us whatever name they want to call us. Secession, all this, let them call us. But what we will do is we will keep on agitating. We will keep on campaigning to our people that we must get out of Nigeria. With the current Nigeria, Peruvian Nigeria, there is no hope for the people. There is no hope for masses. Kò sí hope kankan fún masses. Kò sí hope kankan fún mẹ̀kúnnù. Ní country pẹ̀lú bó ṣe rí. Except if we get out as quick as early as it is, we must leave. And that will be all for today. My daddy, my mommy, God will continue to bless all of you. Omoluka is my name. I remain myself, my humble self. The man will know the fear. To bari nkan bẹ̀rù asa Omoluka. Hey, I don't see you. But I get God. Oh, thank you, my brother Sunday Uzo. God bless you for me. Mami Bumi Wano Sinle. Number one, they will support you. She will definitely support you. So I appreciate you. Thank you, Omoluka ni mo jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi. Ọlọ́run á máa pọ́n gbogbo yín lé, ẹ bá mi pín. Ẹ̀yin tèmi ní Facebook. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ti YouTube. Ẹ ṣeun mo lọ́wọ́ yín o. Omoluka ni mo jẹ́ o. Ọ̀la tó máa pàdé. Wàlá ó lè dọ́là yẹn kó jẹ́ àwọn legislators yẹn ni mo bọ̀ lórí wọn. Mo fẹ́ tọ́ wọn sẹ́ẹ̀. Ara kan mi mo fẹ́ tọ́ wọn níjà. Wọ́n gbọ́ dẹ́ndẹ́. Màá tù di wọn lọ́la. Màá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn sìn. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. God bless you. Ó yá write it down. Ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Ọmọ Yorùbá ni ojúlówó Yorùbá lè mi bí iṣọ́ máa lè. Ìwúrán dé ìwúrán mi Yorùbá ọmọ ọ̀kàrúfẹ̀. Ọmọ ọlọ́kàrúfẹ̀ àfòkúta ní gidi gbógun jà. Èmi rèé. Òṣọ́pọ̀ Èkìtì ṣọ́pọ̀ àkókò. Òṣọ́pọ̀ bàbá Èkìtì ṣọ́pọ̀ àkókò. Omoluka ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta. Omoluka ṣe mẹ́ta gbogbo àkókò ṣe gbogbo Èkìtì ṣe mẹ́rin. Bàbá Èkìtì ọwọ́ mi tẹ̀. Ìbùkún ní fọ́nrílẹ̀-èdè Yorùbá write it down. That's how it goes. Thank you so much. Ìtì yìí o, ọ̀tá ò ní yọ̀ yín o, ayé ò ní béèrè pọ́lọ́run yín dá o. Tọ́lọ́ àdẹ̀ béèrè pọ́lọ́run ẹ̀ dá, Ọlọ́run àwa fara ìhàn wọn lágbára Olódùmarè. Àtẹ̀yìn àtẹ̀mí àní kú kíkú kan, àrùn kárùn ò ní yà sí ilé wa o. Jésù Olúwa wa, àmín.